gan bẹ́ẹ̀ bá rí mi lọ́kàn ju ẹ̀dẹ́ ṣe máa. ẹ̀yin tèmi mo kí n káàbọ̀ yẹn sórí YouTube channel yìí fọ́nrán tẹ́ ọkọ̀ wò yẹn òun náà ní fọ́nrán ìyẹn nípa ti òkùnkùn onílé iná tó jẹ́ pé sinimá yìí ó wà lára sinimá tó jẹ́ pé ó gbóná dáadáa ìyẹn lọ́wọ́ tá a wà pé ká ṣeré ìyẹn nípa sinimá Yorùbá tẹ́ pé ó wà lórí YouTube ìyẹn Apakufo TV ìyẹn lórí YouTube mo ti wo part 1 mo ti wo part 2 sinimá yìí jẹ́ sinimá tẹ́ pé mo lè recommend ìyẹn fún ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣáà àwọn the making tí mo kọ́ fi hàn yín yẹn kẹ́ bá lè mọ̀ pé kì í ṣe ohun tó rọrùn rárá ìyẹn láti ṣe sinimá tàbí láti kópa ìyẹn nínú sinimá ẹ gbogbo àwọn ohun tí wọ́n là kọjá ìyẹn ní location ọ̀pọ̀lọpọ̀ ìgbà téèyàn ti pe script ẹ̀ tó lè ṣe mistake wọn tún ní kó tún mú sinimá yìí jẹ́ sinimá tẹ́ pé mo fẹ́ recommend fún gbogbo àwọn èèyàn tẹ́ pé nífẹ̀ẹ́ sí sinimá Yorùbá dáadáa pàápàá jùlọ ẹ bá nífẹ̀ẹ́ sí culture torí nínú sinimá ẹ máa rí ẹ̀kọ́ kọ́ ẹ̀fẹ̀ náà wà nú ẹ̀ kọ́kọ́ wà tí mo rí ìyẹn nípa ti apá láìpẹ́ yìí ó wà láwọn producer tó ń gbé sinimá Yorùbá jáde pàápàá jùlọ lórí YouTube tó jẹ́ pé ó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe déédéé yẹn ní àkókò tá a wà yìí sinimá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni mo rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé àwọn òṣèré tó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí pàápàá jùlọ àwọn tó ń gbé sinimá sórí YouTube pé orí wọn wà bẹ́ẹ̀ dáadáa ẹ máa rí Àníkẹ́ Àmì ẹ bá ti wọ àwọn sinimá lójijì tẹ́ pé Àníkẹ́ Àmì tó náà kó jáde ẹ lọ sórí péjì ẹ Àníkẹ́ Àmì TV ẹ rí i pé òun náà kópa dáadáa ó dẹ̀ deliver ìyẹn lines ẹ̀ dáadáa nínú sinimá òun náà jẹ́ òṣèré kan tó jẹ́ pé tó bá pé bí a fast rising star lọ́wọ́ tá a wà tẹ́ pé orí ẹ̀ wà bẹ́ẹ̀ dáadáa ẹ wo Vicky náà ìyẹn Victoria Adébóyè ẹ ráwọn ìparí ibi tó kó ìyẹn nínú sinimá wọn pọ̀ bí àwọn àgbà òṣèré bí Lálùdé Ògbólúkẹ́ fúnra ẹ̀ ìyẹn tó jẹ́ ìyẹn bàbá Kọ́lóṣó nínú Kọ́lóṣó láti part 1 ti dé part tó jẹ́ pé Kọ́lóṣó tó ti dé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wọn àgbàgbà òṣèré lóríṣiríṣi àwọn ló kópa nínú sinimá Kẹ́mítì náà ńkọ́ òun náà kópa ibi àwọn irú Kẹ́mítì àti Apá ohun tí a mọ̀ wọ́n sí tẹ́lẹ̀ ni pé bóyá kéèyàn jẹ́ bí adẹ́rìn-pòṣónú kéèyàn ṣe kọ́mẹ́dì ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ẹ rí i pé iṣẹ́ ti kọjá bẹ́ẹ̀ torí pé kíni tí wọ́n bá jẹ́ èèyàn tó ń jẹ́ ó ń kópa nínú sinimá ó gbọ́dọ̀ ní ẹ̀bùn láti lè kópa láti lè ṣe àwọn role lóríṣiríṣi ó gbé fún ìyẹn Kẹ́mítì àti Apá lọ́wọ́ tá a wà yìí nígbà tó ń bẹ̀rẹ̀ ohun tó gbé wọn jáde bíi kọ́mẹ́dì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọn ló bọ́ ẹ̀gbọ́n lọ́wọ́ tá a wà yìí nínú kún deliver lines in fact pé kéèyàn ti pa àwọn iṣẹ́ ògidì àbí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà sinimá wọ́n gbìyànjú dáadáa Apá jẹ́ ọ̀kan lára àwọn tó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí tí mo gbé fún gan nínú ká gbé sinimá jáde adúpẹ́ lọ́wọ́ náà pé lọ́wọ́ tá a wà yìí ti wá di pé ayélujára kì í ṣe ayé àtijọ́ ayé ìgbà producer àti àṣẹ sinimá ṣe gbogbo producer mi àtà á ní pé kò tà tá a sì rí pé sinimá wọn sì wà káàkiri adúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ayé ti lùjára ọ̀pọ̀lọpọ̀ ti láǹfààní láti jẹ sinimá báyìí kó gbé sórí YouTube àbí kó gbé sórí ìyẹn lórí ìtàkùn tó bá wù tó pọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn lọ bẹ̀rẹ̀ máa wò bí a sinimá ni tàbí àwọn Netflix bí kankan mo gbé tí ń wò mí ara àwọn ìyẹn tẹ́ ń wò tí mo gbé sí fọ́nrán ẹ̀ bó ṣe ń lọ òun náà ni àwọn bíi the making ní gbogbo ẹ̀ bó ṣe ń lọ nínú ìyẹn bó ṣe ṣe àwọn sinimá àwọn ìyẹn sinimá ti òkùnkùn onílé iná sinimá tí mo fẹ́ recommend fún yín ni tẹ́ ẹ bá ti wò part 1 and 2 bí ẹ kọ́ ṣe àbápàdé ìyẹn fọ́nrán yìí ẹ lọ wò mo mọ̀ pé ẹ̀yin náà máa gbé kudos ìyẹn fún Apakufo part 3 ń bọ̀ lọ́nà torí ibi the end wọ́n kọ síbẹ̀ wípé watch out for part 3 gbogbo ẹni tẹ́ ti wo sinimá ọ̀hún bóyá part 1 lẹ ṣe wò ní àbí part 2 ẹni tó bá pé part 1 lẹ ṣe wò ẹ lọ wo part ẹ lọ wo méjèèjì kí ló ń tí ẹ̀ ń retí ìyẹn nínú sinimá gbogbo alámọ̀ pé nínú sinimá àwọn Lálùdé ó lágbára dáadáa tó ti jẹ́ pé Àníkẹ́ Àmì tó jẹ́ bí ọmọ ẹ̀ òun náà ti gbé agbára mi ẹ ṣáà mọ̀ tó ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ìfẹ́ bí kankan ló fa àwọn gbogbo ọ̀rọ̀ Àdó Amúnimì ló fa gbogbo àwọn òṣìṣẹ́ tẹ́ pòṣẹ̀lẹ̀ nínú sinimá gbogbo ẹni tẹ́ ti wò kí ló ń tí ẹ̀yin retí bí bá ṣe ń dúró de ìyẹn part 3 ìyẹn sinimá kí ló ń tí ẹ̀yin retí pé ó ṣeé ṣe ìyẹn kó ṣẹlẹ̀ ìyẹn nínú sinimá part 3 hàn mo fẹ́ kẹ́ máa drop ìyẹn sí abẹ́ comment section yìí kí lẹ́yìn retí ṣé ó ṣeé ṣe ni kó ṣì ní part àbí bóyá bí part 3 hàn náà ló máa dé ẹ máa bá mi fi comment ìyẹn sí abẹ́ comment section nínú fídíò gbogbo ohun tí ẹ bá rò pé ó ṣeé ṣe ìyẹn kó ṣẹlẹ̀ nínú ìyẹn part 3 ọ̀hún ẹ wo ẹ̀yin tèmi ibi náà jẹ́ pé a ti máa ń ṣe àwọn ètò ohun ojúrí a ti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn àgbà ọ̀jẹ̀ nípa iṣẹ́ tó ń yàn láàyò kì í tó ṣe ẹnìkan àtúnṣe náà láti rí pé gbogbo àwọn sinimá tó bá da táwọn ọ̀pọ̀ kélé a tún máa ń wábí láti sọ̀rọ̀ lórí ẹ̀ bí review láti recommend ẹ̀ fáwọn èèyàn gbé kan lọ wò tẹ́ bá ń wò mí tí wo sinimá yìí Òkùnkùn onílé iná mo recommend ẹ̀ fún yín Apá gbìyànjú nínú sinimá ẹ lọ wò ẹ máa rí ọgbọ́n kan bẹ̀ ẹ sì máa rẹ́rìn náà gbogbo ẹ̀ lóṣìṣẹ́ àṣà wa ọgbọ́n gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ bíi modern culture mo ní sinimá àwọn ẹ̀ṣẹ́ nìyẹn ẹ̀yin tèmi ẹ máa subscribe ẹ máa like ẹ sì máa share
tó jẹ́ KTV náà ní Kashia.